ọ̀tọ̀ níyọ̀ láàrin yẹ̀pẹ̀ ó ní aya dáadáa ní Àdíjà mọ́hùn mi jẹ́ orí tó kẹ́ ọmọ wọn ní sàrà rẹ̀ mọ́ máa fọ́tà mọ́dí ọmọ oníṣùlẹ̀ jìnnà alábàáńtà ọmọ yàjìjì bẹ́ẹ̀ gọ̀ ọmọ amúlẹ̀gbẹ́ tí ẹ̀ jìnnà ọmọ sálùmọ̀yìn àpẹ́sì ọmọ ṣàkẹ́kẹ́ ọmọ àjẹmọ̀ tún wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ ẹ̀lúkọ aráàrá yẹn ta aṣáró ní gbòrìkì ẹsẹ̀ ọmọ oníṣùlẹ̀ jìnnà ọmọ gìgìrì gọ́gọ́rọ́ lágàárọ̀ ọmọ nígbà béèrè ọmọ fọwọ́ ibùjọyè ọmọ balagbàlá ọ̀gbáramù ẹ̀rú gbẹ́ tiẹ̀ lọ́tọ̀ ìwọ̀fà ń gbẹ́ tiẹ̀ lọ́tọ̀ ọmọ adáṣọ bí ẹ̀kú ọmọ abẹ́kú jẹ̀mbẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ òkòrèsé ńlẹ̀ òkòrèsé ọmọ wòyíra lọ́jà kó má bà rẹ̀ ẹrúkẹ́rù abilala lẹ́nu òkòrèsé ọmọ wòyíra lọ́jà kó má bà dàgbàkígbà ìgbàkígbà ní kẹ̀kẹ́ ń sọ òkòrèsé ajíjọlá àjòwú yọkọ lẹ́nu òkòrèsé ọmọ onírẹsẹ òkò ẹ̀rìn mòjẹ́ ẹlẹ́rìn mọ́ọ́sà ọmọ abẹ́kú jẹ̀mbẹ̀ Àdíjà Kúbúrà orí tó jẹ́ mama Usman ti jẹ́ wẹ́rẹ́ owó ìyá mama Abubakar ẹ̀mí ọlá ilé ayáwó onímọ̀ gbọ́ aládé nílé Sálíù májà ọkọ rẹ̀ ọmọ Akínsànyà ọmọ onímọ̀ gbọ́ yàyó ọmọ onígi mẹ́ta níbẹ̀ jù nǹkan sowó nǹkan soyìn nǹkan sọ alárí bàbá aṣọ nílé bàbá tó bí wọn lọ́mọ Ọlájídé ló ní kó gbó kó gbọ́ ó ní kó gbó bí olúgbógbó tìrìgbó kó gbó bí olúgbógbó tìrìgbó ó ní ara pápá ńlá ń bẹ́ tu kìjàkìjà ńlá ń bẹ́ ṣì ó ní òjòjò ní sanwó kó màmá náà jà kókókókó lára rẹ̀ yóò mọ̀ lé bí ọ̀tá ó ní onífẹ̀ẹ́ ìṣàṣemọ̀ lágbára Ọlọ́run ó ní ọdún ayọ̀ lọ́mọ ṣe èmi mo pẹ́ lọ́la Alájọkẹ́ àṣàwùn mi wá kí ọ wípé ìgbà ọdún láyé ọdún kan ni.